ìyáta kò wálẹ̀. Àlùjọjọ kíjọ. Ìyáta kò wálẹ̀. Àlùjọjọ kíjọ. Ẹ má fọmọ sílẹ̀ fún ìyà jẹ. Àlùjọjọ kíjọ. Ẹni tó bímọ ló yẹ kó ọmọ. Àlùjọjọ kíjọ. Bámi náà mọ̀ mi, ó yẹ kó dénú ọlọ́mọ. Ojú mẹ́rin ló ń bímọ, ṣùgbọ́n ìgbà ojú ni wọ́n mọ̀. Ọmọ tá ò kọ́, agbélé tá a kọ́ tà. Ọmọ tá ò tọ́, akẹ́ṣọ́ tá a níta. Ọmọ nígbẹ̀yìn, ọmọ lọ́la, ọmọ lọ́la, ọmọ ní ọmọ lájẹ, ọmọ lẹ́wà, ọmọ lẹ́ṣọ́. Ó dá bí ó dá, ó lè dá, ó sàn bí ó sàn, á dẹ̀ sàn. Ìgboyà àtàdúrà ni yóò gbà, yóò dá. Ìyáta kò wálẹ̀. Àlùjọjọ kíjọ. Ìyáta kò wálẹ̀. Àlùjọjọ kíjọ. Ẹ má fọmọ sílẹ̀ fún ìyà jẹ. Àlùjọjọ kíjọ. Ẹni tó bímọ ló yẹ kó ọmọ ẹ̀ tọ́mọ. ewé ìwòyí àwa ni adarí ọ̀la ẹ̀rí bí Kẹ́mi Ọ̀jẹ̀dìran bó ṣe sọ lẹ́ẹ̀kan pé bàbá Yorùbá nìkan ló dá wá sórí ètò lẹ́nu ẹ̀ wò èmi nìkan kọ́ mo dá wá sórí ètò Adétọ́lá Àdìó wà pẹ̀lú mi Olútìjí Sarah àwọn náà wà pẹ̀lú mi ṣùgbọ́n méjèèjì yìí wíwà tí wọ́n wà pẹ̀lú mi wọ́n wà pẹ̀lú mi nínú ẹ̀mí wọ́n ń fi ẹ̀mí bàmí ọ̀gẹ́gẹ́ bẹ́yìn náà ti mọ̀ pé ewé ìwòyí dè ó ń bọ̀ lọ́nà ìrìn àjò méjèèjì ni wọ́n rìn lọ ẹ ti rí i pé wàhálà ti wá báyìí òní ìgbádùn ti yín lọ́jọ́ ewé ìwòyí àwa ni adarí ọ̀la ewé ìwòyí náà ló tó ń dé sí etí gbọ́ ewé ìwòyí ọ̀dọ́ ìwòyí àti àgbà ìwòyí nìkan ni Tùngbà FM ibẹ̀ náà ni a wà báyìí ìwà ìrẹ̀lẹ̀ ló ń gbéni ga ìwà ìgbéraga a máa rẹni sílẹ̀ ìgbéraga ìgbérasánlẹ̀ lásán ni àbí ìwọ ti gbàgbé òwe Yorùbá tó wí pé aṣọ tó bá ṣe tán gbígbó irú aṣọ bẹ́ẹ̀ àmọ́ rẹ́rìn abẹ́rẹ́ eléyìí la fi ń kí gbogbo wa láàárọ̀ òní ọjọ́ ajé ọjọ́ àbámẹ́ta tèní pé ẹkú ojúmọ́ ẹtùkú ojúmọ́ mọ́ a tó ń kíra wa kú ìmúra ọdún bẹ́ẹ̀ àtúnkù ewu oṣù titun lágbára Ọlọ́run a ó ṣe ọ̀pọ̀ ọdún láyé Ọlásùpọ̀ Táíwò lórúkọ tèmi olùkọ́ àgbà gbogbo rédíò bá Yorùbá gbogbo Tùngbà káàfàtà ló ń kí yín pé ẹkú ojúmọ́ ẹtùnkù ojúmọ́ mọ́ níbi tí ọwọ́jà ìkànnì Tùngbà FM tó fẹ́ dé ẹ̀yin tẹ́ ẹ wà láàárọ̀ àkìyìn ẹ káàárọ̀ ẹ̀yin tẹ́ ẹ wà lọ́sàn-án àkìyìn ẹ káàsán o ẹ̀yin tó jẹ́ pé lọ́dọ̀ ti yín ìyálẹ̀ta lẹ́mọ̀ wà báyìí àkí gbogbo wa àkú ìyálẹ̀ta àkú ìrọ̀lẹ́ àti àwa tó jẹ́ pé àti wà àti gbé ìrọ̀rí wa àti fi rọrí láti forun rẹjú lọ́wọ́ alẹ́ ẹ̀ka alẹ́ níbi tí ẹ ti ń gbọ́ wa ewé ìwòyí náà ló gorí atẹ́gùn nìkan ní Tùngbà FM bẹ́ẹ̀ ni yóò dùn lónìí gbẹgbẹ́ ó kàn sí àti pé àwọn kankan bẹ tọ́ pé lónìí yìí lórí ètò yìí a máa yànnàná fún wa mò ń bọ̀ ẹ wo a ti wà ní pọ̀pọ̀ ṣẹ̀ṣẹ̀ ọdún ẹ jẹ́ á fi orin eléyìí ẹ jẹ́ á fi kíra wa fún ọdún. Kérésìmesì ọdún dé.
á sì ọ̀pọ̀ ọdún láyé láṣẹ Ìdùmarè gbogbo kọ èwo ìwòyí pátá wọ́n ń kí gbogbo àwọn ewé ìwòyí pé kò ní gbọ́dọ̀ mọ́ kíra wa pé atọ́kù mọ́rọ̀ ọdún mọ́ gbogbo ewé ìwòyí pátá kí wa pé àkú ọdún a ó sì ọ̀pọ̀ ọdún lórúkọ èmi Ọlásùpọ̀ Táíwò tí mo jẹ́ bàbá Yorùbá Adétọ́lá Àdìó àti Olúṣìṣẹ́ra là ń kí wa pé àkú ọdún àkú ìpalẹ̀mọ́ àtúnkù ọdún àtúnkù ìmúra èwe ìwòyí dé tó ń bọ̀ lọ́nà ní December 23 ẹ wò inú ọgbà tòǹgbà ń bí ó máa gbàlejò lónírẹ̀bùtù ní ọjọ́ náà ẹ wò ó gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ bá a ṣe máa ń ṣe ìwé ìwòyí ní ọjọ́ mẹ́jọ abala mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ òun ní ètò ìwé ìwòyí pín sí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ àwọn kan bẹ tó pé tá a bá pè wọ́n níṣe pé ìwé ìwòyí abala mélòó ló pín sí láì gbéwèé láì mú tákàdá láì mú gègé wọ́n sì máa sọ torí tá a bá bi kẹ́mi ó ṣeéṣe kọ́ mọ́ torí kì í ṣe orí pápá la wà abala àkọ́kọ́ lórí ètò ìwé ìwòyí òun ní sọmọ̀wé abala kejì òun ni ǹjẹ́ ìwọ mọ̀ yìí bẹ̀ láti máa ń yànnàná àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ káàkiri àgbáyé tàbí lórílẹ̀‐èdè Nàìjíríà tàbí àwọn àṣà àti ṣe ilẹ̀ Yorùbá tí àwọn ìwé tí wọn ò gbọ́njú bá torí Yorùbá náà lọ sọ wípé bọ́mọdé ọ̀bá bá tàn torí pé àrọ́bá báyìí òun náà ni bàbá ìtàn àrọ́bá òun ni bàbá ìtàn abala kẹta tí àwọn èwe fẹ́ràn rẹ̀ àgbàwòyí fẹ́ràn rẹ̀ ọ̀dọ́wòyí fẹ́ràn rẹ̀ torí ńgbà tí àwọn èwe bá ti mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn pé a fẹ́ dá sétò ẹ ti rí àwọn mọ̀mọ́ àwọn náà ti fa àpótí wọn á ti fà á sí ẹ̀gbẹ́ àwọn ọmọ yìí pé ìdáhùn ni eléyìí ni kò fi dáhùn abala yẹn jẹ́ abala tí gbogbo àwọn èwe ìwòyí àgbàwòyí àti ọ̀dọ́ ìwòyí tí wọ́n fẹ́ràn òun náà ni abala ìdáhùn sí ìbéèrè ibẹ̀ láti máa mú ìbéèrè lọ́lọ́kan òjọ̀kan lórí ètò èwe ìwòyí abala mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tí ètò èwe ìwòyí pín sí òun lélẹ́yìí mò ń bọ̀ ètí rèé. sóhun tó dàbí rẹ̀ ṣé bọ́mọ lè rè ayé. ẹ káàbọ̀ padà sórí ètò èwe ìwòyí a ti wà ní abala àkọ́kọ́ lórí ètò èwe ìwòyí mo ní òwe méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ní abala yìí ní abala sómòwe òwe àkọ́kọ́ tó wà ń bí sọ pé ẹni bá da omi síwájú á tẹ ilẹ̀ tútù ẹni bá da omi síwájú á tẹ ilẹ̀ tútù ọ̀gá mi kan ṣètò ní ìjẹta ní orí rédíò wa yìí wọ́n sọ tó paramọ́gẹ́ pé ẹ̀ ń bá dami tútù síwájú yọ tẹ̀lẹ̀ tútù ẹ̀ ń bá dami gbígbóná síwájú ńkọ́ yọ tẹ̀lẹ̀ ẹ̀ parí ẹ̀ lọ́dọ̀ yín èmi ọ̀mọlẹ̀ tí ó tẹ̀ ó ṣùgbọ́n ẹ̀ ń bá dami síwájú yọ tẹ ilẹ̀ tútù owó yìí ń fi ń yé wa pé ohun tá a bá ṣe òun la máa kéré ẹ̀ ẹni tó bá hùwà dáadáa yóò kó ẹ̀san ẹ̀ ẹni tó bá dẹ̀ hùwà kejì náà kó máa retí ẹ̀san ẹ̀ torí pé ẹni tó da omi síwájú yóò tẹ ilẹ̀ tútù ẹni tó ṣèyàn lóore kó náà máa retí oore ó ṣeé ṣe kó jẹ́ pé kì í ṣe láti ọ̀dọ̀ ẹni tó ṣe lóore kó jẹ́ pé láti ọ̀dọ̀ ẹlòmíì ni wọ́n ló ti máa rí ẹ̀san yẹn torí pé ó ti da omi yẹn síwájú
ẹ wò ó Yorùbá sọ pé ẹni tó sun amọ́ gbàgbé ṣùgbọ́n ẹni tó kó ń kọ́ kì í gbàgbé. àwa lè ṣèyàn lóore ká ti gbàgbé pé a ṣe nǹkan ṣùgbọ́n nígbà tí ẹ̀san rẹ̀ bá máa dé a lè má rántí mọ́. ẹni tó sì ṣèyàn níkà náà nígbà tí ẹ̀san rẹ̀ bá dé ńkọ́ n tó sì ṣe òun ló kó èrè rẹ̀, òun ló kó ẹ̀san rẹ̀ yìí. òun ni òwe yẹn fi sọ fún wa pé ẹni tó bá da omi síwájú yóò tẹ ilẹ̀ tútù. òwe ẹlẹ́ẹ̀kejì tó wà ń bí sọ pé agbójúlógún ó fi ara rẹ̀ fósìta. mo mọ̀ fẹ́ràn òwe yìí púpọ̀ o. agbójúlógún ó fi ara rẹ̀ fósìta. ṣe é rántí ọ̀rọ̀ Yorùbá kan, ìyá rẹ lè lówó lọ́wọ́, bàbá rẹ lè lẹ́sìn lẹ́ẹ̀kan, bó o bá gbójúlé wọn ó tẹ́ tán ni mo sọ fún ọ. torí pé apálára ìgúnpá nìyẹ kan. òun ni pé ogún ológun tá a gbójúlé tẹni tó lógún ò bá ṣiṣẹ́ kí ló fẹ́ rí kó jọ. ohun tó wẹ̀ yìí sọ fún wa ni pé iṣẹ́ ni ká múra káwa náà ó ṣe. ẹ̀yin ọmọ ẹ̀yin ewé ìwò yìí ẹ kàwé yín kẹ́yìn náà lè bá àjẹ́ èèyàn, kẹ́yìn náà ó lè rí nǹkan fílẹ̀ fọ́mọ. torí pé iṣẹ́ tí àwọn òbí wa ṣe ni wọ́n ṣe rí nǹkan fílẹ̀ tí wọ́n fi ń tọ́jú wa. ẹ mọ̀jẹ̀ á gbójúlé pé bàbá mi ní àìmọye ilé epo, ìyá mi ní àìmọye nǹkan ọ̀sìn, àìmọye ilé ni bàbá mi kọ́, Maryland bàbá mi ló ní. ẹ wò ó ẹni tó bá ti gbójúlógún ọjọ́ tí ogun bá tán ọjọ́ náà ni ogun rẹ̀ dé. ọjọ́ tí ogun tó gbójúlé bá tán ọjọ́ náà ni ogun orú ẹni bẹ́ẹ̀ ọjọ́ náà ló bẹ̀rẹ̀. ẹ̀yin ìwé ìwòyí ẹ jẹ́ á làágùn fúnra wa ká ṣiṣẹ́ ká ní owó lọ́wọ́. ẹ má jẹ́ àgbójúlógún kódà kó jẹ́ òbí wa lónìí. mo ti rí ẹnìkan tó jẹ́ pé ó lọ fira rẹ̀ sọ́fà. wọ́n wá ń lò nílùú ẹrú láì mọ̀ pé ọmọ onílé ọlọ́nà ni. ṣùgbọ́n lọ́jọ́ tí àwọn yìí mọ̀ pé ọmọ onílé ọlọ́nà ni ọjọ́ yẹn ni àpọ́nlé ọmọ yẹn ló ti bẹ̀rẹ̀ lọ́dọ̀ àwọn yẹn. kápó ti fi ìgbéraga ó ti fi sọrú èèyàn tó jẹ́ ni ó ṣeé ṣe kọ́mọ́rí ìrànlọ́wọ́ o. ẹ mọ̀ jẹ́ àgbójúlógún òun lòwe yìí fi sọ fún wa pé àgbójúlógún ó fira rẹ̀ fósìta. ẹ̀yin ìwé ìwòyí tẹ̀sẹ̀ ń tan ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín Tòǹgbá ni wọ́n ń pè bí. ẹ mú gègé àti tákàdá yín kẹ́ẹ̀kọ́ àwọn òwe yìí sílẹ̀ torí béèrè ń bọ̀ lórí rẹ̀. òwe àkọ́kọ́ tí a mú wá sọ pé ẹni bá da omi síwájú á tẹ ilẹ̀ tútù. ẹni tó da omi síwájú á tẹ ilẹ̀ tútù. òwe ẹlẹ́ẹ̀kejì sọ wípé agbójúlógún ó fi ara rẹ̀ fósìta. agbójúlógún ó fi ara rẹ̀ fósìta. ewé ìwòyí àwa ni adarí ọ̀la. àjò lóríire lórí ilẹ̀ yìí o sóhun bí ọmọ ìwòyí àwa
ni adarí ọ̀la. àwọn ọmọ kan ti ń bá mi dáhùn lé èdè ẹ̀ tí ìpè dálé tí ìpè àti ìpè délẹ̀ gan tí wọ́n fi ń dà pé àwa ni adarí ọ̀la. àwa náà ni adarí ọ̀la. adarí ọ̀la ni wá gbogbo àwọn ìwé ìwòye pátá adarí ọ̀la òun ni wá. abala kejì ǹjẹ́ ìwọ mọ̀ òun la wà báyìí. a ti sọ fún wa pé ibẹ̀ la ti máa ń yànnàná àwọn òwe tàbí àwọn àṣà ilẹ̀ Yorùbá tí àwa tá a jẹ́ ìwé tí a ò gbọ́njú mọ̀ tàbí àwọn ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ sẹ́yìn lórílẹ̀‐èdè Nàìjíríà àti lórílẹ̀‐èdè àgbáyé. orí abala yìí láti mú wọn wá. àwọn ìta ti sọ lórí ètò yìí àwọn ìwé kan bẹ tó jẹ́ pé bẹ́ẹ̀ bí wọ́n léèrè pé níbo ni wọ́n ti gbọ́ àwọn lórí ètò ìwé ìwò yìí làwọn ti gbọ́. ẹ wo ǹjẹ́ ìwọ mọ̀ tí a mú wá fún wa láàárọ̀ yìí òun lélẹ́yìí. ǹjẹ́ ìwọ mọ̀ pé kẹ́ni Adétọ́lá Àdìó ǹjẹ́ ìwọ mọ̀ Olúṣúṣìṣẹ́ra ǹjẹ́ ìwọ mọ̀ o ǹjẹ́ ẹ̀yin mọ̀ pé kẹ́ni ǹjẹ́ ẹ̀yin mọ̀ pé ìjọba ìpínlẹ̀ 28 ni a ní ní orílẹ̀-èdè Nàìjíríà tẹ́lẹ̀ ìjọba ìpínlẹ̀ 28 la rí ní lórílẹ̀-èdè Nàìjíríà tẹ́lẹ̀ rí ṣùgbọ́n nígbà tí ó di ọjọ́ 27 oṣù kẹjọ ní ọdún 1991 ní abẹ́ ààrẹ ológun ìgbà náà ààrẹ ológun Ibrahim Badamasi Babangida àwọn ni wọ́n ṣe àfikún ìjọba ìpínlẹ̀ 9 kún èyí tí a ti ní tẹ́lẹ̀ tó fi jẹ́ pé lórílẹ̀‐èdè Nàìjíríà lénìí a ní ìjọba ìpínlẹ̀ 36 ìjọba ìpínlẹ̀ 36 la ní lórílẹ̀‐èdè Nàìjíríà lọ́wọ́ báyìí ṣùgbọ́n tẹ́lẹ̀ kó tó di ọdún 1991 a ní ìjọba ìpínlẹ̀ 28 that's 28 òun ni ìjọba ìpínlẹ̀ tí a ní lórílẹ̀‐èdè Nàìjíríà tẹ́lẹ̀ ṣùgbọ́n lásìkò ààrẹ ológun Ibrahim Badamasi Babangida ní ọdún 1991 wọ́n wá ṣe àfikún ìjọba ìpínlẹ̀ 9 kún 28 tí a ní tẹ́lẹ̀. tí ẹ bá wá wo àròpọ̀ gbogbo rẹ̀ òun ló jẹ́ ká ní ìjọba ìpínlẹ̀ 36 lọ́wọ́lọ́wọ́ báyìí lórílẹ̀‐èdè Nàìjíríà láti ọwọ́ ààrẹ ológun ìgbà náà ààrẹ Ibrahim Badamasi Babangida ní ọdún 1991. ewé ìwòyí àwa ni adarí ọ̀la. ewé ìwòyí ṣe ti ń dáhùn lé àwa ni adarí ọ̀la. ẹjẹ́ a máa fi àsìkò yìí rárá wa létí. ẹ ti ẹ̀ gbọ́ mo débì kan ní ọjọ́bọ̀ kọ́ nìyẹn ọjọ́bọ̀ wọ́n bá sọ wọ́n ní ariwo ewé ìwòyí dé ọmọ ti gbalẹ̀
bó o láti fẹ́ sí mo ní àwọn gbọ́dọ̀ gbalẹ̀ kò sẹ́ni tá a máa kí kò sẹ́ni tá a lè kí tó ju bàbá wa aláṣẹ àti olùdásílẹ̀ iléeṣẹ́ rédíò tá a wà yìí bàbá ṣe gudugudu méje yàyà mẹ́fà wọ́n ní ẹ wá àwa náà ti wà bí àwọn ọmọ yìí tẹ́lẹ̀ kí la lè ṣe fáwọn ọmọ yìí táwọn ọmọ yìí gan máa fi mọ̀ pé àwọn ladarí ọ̀la nítòótọ́ ẹ wo ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n àbí ọjọ́ kẹtàléníọgbọ̀n àbí ọjọ́ kẹta ẹ má bínú inú mi ló dùn ọjọ́ kẹtàlélógún oṣù tá a wà yìí àwọn èwe ìwòyí lónìí bàbá àwọn èwe ìwòyí lẹ́sẹ̀ tó báyìí fún bàbá ní ẹ̀yin èwe ìwòyí ẹ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ àwa náà ti wà bí yín nígbà kan bàbá ní on the 23 of December ó wà fún àwọn èwe ìwòyí ọjọ́ yẹn gan ní èwe ìwòyí day tó yẹ pé agbàlejò àwọn èwe ìwòyí bíbá gbogbo àwọn mọ̀mọ́ bàbá fẹ́ẹ́ tẹ̀lé gbogbo ẹ̀yin ọ̀dọ́ wòyí àgbà wòyí èwe ìwòyí ẹ máa bọ̀ ní iléeṣẹ́ wa iléeṣẹ́ tó gbá ẹ máa bọ̀ ní ọ̀nà fọwọ́kàn estate ọ́fíìsì àgámù road Ìtaolúwo Ìkòròdú inú ọgbà Tùngbà FM ibẹ̀ ní èwe ìwòyí day ló ti máa wáyé ní ọjọ́ náà bàbá ẹ ṣé o láṣẹ Ìdùmarè ẹ wò ẹ fọwọ́ pawú ẹ fìrìgì jobi bẹ́ẹ̀ ni láṣẹ Ìdùmarè gbogbo àwa ikọ̀ ìwé ìwòyí àdúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé ẹ pẹ́ fún wa ẹ dẹ̀ jẹ́ wọn mọ́ láṣẹ Ìdùmarè bákan náà ká tó máa dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí ó ti dìde fún wa tí wọ́n ti ń fún wa lẹ́bùn àtàwọn tí wọ́n ní bàbá Yorùbá ẹ wá o àwa náà ní nǹkan kékeré tá a fẹ́ fún àwọn èwe ìwòyí fún ọjọ́ náà o àdúpẹ́ lọ́wọ́ yín o ìyá mẹ́tò láti Oníjagun mọ̀mọ́ ẹ̀sìn tẹ bára wọn àwọn ẹ̀bùn tí mọ̀mọ́ yìí fún wa ẹ̀wọ̀ fáwọn èwe yìí o ẹ fáwọn èwe yìí ọjọ́ yẹn báyìí mọ̀mọ́ yẹn náà ń bọ̀ àmọ̀mọ́ ẹ gbogbo àdàmọ̀ mọ̀mọ́ lọ́jọ́ náà mọ̀mọ́ ẹ ṣe àdúpẹ́ ẹ̀ẹ́dẹ̀kú ìmúra à ń bọ̀ lọ́dọ̀ yín lọ́sẹ̀ tá a fẹ́ mú yìí káwá fún yín ní ti àtòrà a máa ṣe wúyè fún mọ̀mọ́ yẹn náà lọ́jọ́ yẹn a máa ṣe wúyè fún wọn fún èwe ìwòyí ká múra lẹ̀ ẹ mọ̀ retí wa lọ́sẹ̀ yìí láti ìdùnnú tá a bá ti kúrò lórí ètò màá pè yín. bákan náà bàbá wa young adest ẹlẹ́ja ní Ìtaolúwo ń bí oríṣiríṣi ẹja tẹ́ fẹ́ gbogbo ẹ̀dọ́dọ̀ wọn tọ́kí apá tọ́kí ẹsẹ̀ tọ́kí orí tọ́kí ẹ̀dọ́dọ̀ wọn ìbẹ̀lẹ̀ ti bá bàbá náà ní kí n mú lè ṣe fáwọn ọ̀dọ̀ ẹgbà àwọn náà fún wa ní ẹ̀bùn ẹ̀ mọ́ fáwọn ìwé wòyí bàbá ẹ ṣé láṣẹ Ìdùmarè iná ò ní tánwọ́ yín. bákan náà Alhaji More Blessing láti Kétu Alápẹ̀rẹ̀ àwọn náà wọ́n ń sọwọ́ sí wa pẹ̀lú richard card káàdì làwọn ọmọ yìí fi ń pè àtúnwá dúpẹ́ lọ́wọ́ Alhaja Chief Mrs Kudrat Adérónkẹ́ Ìṣọ̀lá ìyanu àníyẹn àwọn ní yèyé lúà láti Ìbàfò ẹ wo wọ́n kó aṣọ fún wa aṣọ níbẹ̀ àwọn ìwé ìwé tó bá ti wá lọ́jọ́ ìtẹ́ bá ti béèrè tó bá ti béèrè ẹ sá mọ̀ fún wọn ẹ mọ̀ fún wọn màmá tá a bá ti parí ètò náà màá pè yín ọ̀rọ̀ tá a jọ sọ ká fi ẹnu ẹ̀ jóná síbi kan lónìí tá a bá ti parí àdẹ̀dúpẹ́ lọ́wọ́ bùkátà Ọlọ́run náà àwọn ẹni mọ́mọ́ àwọn ìwé ìwòyí ni o mọ́ fààyè fún wọn ẹ mọ́ tọ́jú wọn o bùkátà Ọlọ́run ti lè ṣe wá bí ẹ ṣe o bákan náà ọ̀gá mi dáadáa ọjọ́ Thursday láti wà ní ọ̀dọ̀ wọn the clever school ní Odóńgóyán àwọn náà sọwọ́ sí wa lọ́jọ́ yẹn wọ́n tún wa lẹ́bùn wọ́n fún wa ní ẹ̀bùn the clever bàbá ẹ ṣé ẹ wo ọwọ́ mẹ́jọ fún èèyàn kan wọ́n tó wá fún wa ní wọ́n wá pè ẹnìkan fún wa àwọn náà ní Monday ọjọ́ ajé yìí ẹ̀rí mi Bọ́ládé àwọn ní iléèwé Bọ́ládé school tó wà ní Odò Kékeré ẹ mọ̀ retí bàbá Yorùbá ní ọjọ́ ajé o Bọ́ládé ẹ mọ̀ retí bàbá Yorùbá ní ọjọ́ ajé bákan náà èmi àti bàbá tí mo fẹ́ dárúkọ yìí ní tá a fi sọ̀rọ̀ ní àná ọ̀fẹ́ tó wákàtí kan a máa dá wọn mọ̀ ní on 13 tàbí 14 lóṣù yìí a máa dá bàbá mọ̀ àwọn náà ní ẹ̀dẹ́ ọ̀dọ̀ mi àwọn tá a lẹni tí mò ń sọ Prince Adéwálé Ajíbóyè wọ́n fẹ́ fún wa ní pé àwọn ìgbà torí bàbá láìkì ìwé torí ẹ̀ la máa fi bàbá jẹ bàbá àṣà lọ́jọ́ yẹn gangan Prince Adéwálé Ajíbóyè olùdásílẹ̀ iléèwé Happy Gay School ní Odò Kékeré
àwọn náà ní ọ̀sẹ̀ yìí o mò ń retí ẹ̀yin ikọ̀ ewé ìwòyí ẹ gbọ́dọ̀ dọ́dọ̀ mi bàbá ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń fẹ́ràn àwọn ewé ìwòyí ọlọ́run máa fẹ́ràn yín síwájú àti síwájú ẹ mọ̀ retí o àmúlẹ́tà bọ̀ fún yín o ẹ̀yin lẹ máa jẹ bàbá àṣà lọ́jọ́ náà bẹ́ẹ̀ tiẹ̀ tí wàá sọ fún mi pé ó ṣe é ṣe kẹ́ ẹ mọ̀ sí nílé lọ́jọ́ náà ẹ gbọ́dọ̀ ran aṣojú wá tá a mọ̀ rí pé bàbá ló jókòó yìí o àrètí yẹn happy gay school ní odò kékeré prince adéwálé àjíbóyè bákan náà bàbá wa dòsẹ́mù ọ̀sẹ̀ yìí náà làwọn àwọn ìwé literature bàbá ló ṣe àwọn ìwé yẹn akọ̀wé ni wọ́n ọ̀tọ̀ ni wọ́n àwọn ni wọ́n máa ń kọ́ àwọn ìwé yorùbá yìí táwọn pé gbogbo àwọn schools wọ́n ń lo àwọn ìwé yẹn àwọn novel ni àwọn yorùbá kíkà tó yẹ pé àwọn ọmọ lè máa kà á wọ́n á fi sòdí wọn ayé wọn fún ẹ̀kọ́ ìjìnlẹ̀ èdè yorùbá àwọn bàbá yẹn ni wọ́n fẹ́ kí àṣà àti ìṣe yorùbá kú bàbá ẹ̀ mọ̀ retí wa bákan náà knowledge is power knowledge is power ó ṣe é ṣe kí aṣojú wa ti dọ́dọ̀ yín tí wọ́n bá ti dọ́dọ̀ yín ọ̀sẹ̀ náà ni Àyíká Olúwo làwọn wà ní tiwọn ẹ dọ́dọ̀ mi o èmi náà ní ẹ̀bùn tí mo fẹ́ fún àwọn ìwé ìwòyí o ẹ wo ọkàn wa ti balẹ̀ ìwé ìwòyí dé ó ti di ṣíṣe ẹ mọ̀ retí wa bákan náà Bdes Orange B Records ó ti dọ́dọ̀ tiwọn náà ó ti dọ́dọ̀ tiwọn náà ẹ wo gbogbo wọn lè máa mọ̀ lọ́jọ́ náà o bákan náà Chief Mrs Ewé Ńlá Ìyálájé ó ti dọ́dọ̀ tiwọn náà pé alẹ́ yẹn ìwé ìwòyí sẹ́ ìwé ìwòyí dé yẹn ọ gbọ́dọ̀ sọ kútú wọ̀wọ̀ ọ gbọ́dọ̀ dùn kí gbẹ̀gbọ́n ó kàn sí i gbogbo ẹ̀yin bàbá gbogbo ẹ̀yin màmá màmá tẹ́ dìde fún wa yìí láṣẹ Ìdùmarè iná ò ní tán wọ yín iṣu ọmọ àjìnà fún yín jẹ láṣẹ Ìdùmarè ẹ ṣe àdúpẹ́ o ẹ wò à ń lọ sí abala tó kàn lórí ètò yìí. As we sleep, we must awake from the lies we've been told about ourselves. There's no reason to be ashamed of who we are and where we're from. Ọ̀rẹ́ jọ̀wọ́, ẹ kọ́mọ lédè èdè ilẹ̀ wa o. Ẹ jọ̀wọ́ o. ìwòyí àwa ni adarí ọ̀la lára àwọn olólùfẹ́ ètò ewé ìwòyí tí àwọn náà tó dúró ti wà pé ẹ wò ewé ìwòyí dé ó ti di ṣíṣe mọ́mí Victor ní Ìta Olúwo àti ọ̀lọ́sọ́dọ̀ wọ́n gbà wá tọwọ́ tẹsẹ̀ ẹ ṣé àdúpẹ́ ẹ ṣé àdúpẹ́ bákan náà ẹni tí mi tó gbọ́dọ̀ gbàgbé àwọn náà ni Prince Gbadebo CEO Wasbord Prince Gbadebo àwọn ni wọ́n jẹ́ olùdásílẹ̀ iléeṣẹ́ kan Wasbord ẹ ṣé àdúpẹ́ àwọn náà ní gbogbo táwọn bá nípa làwọn máa sà lórí ètò ewé ìwòyí dé tó ń bọ̀ lọ́nà yìí ẹ ṣé àdúpẹ́ iná ò ní tán wọ́ yín iṣẹ́ yín báyìí ọwọ́ yín òkè báyìí lọ́wọ́ afúnni gbé lágbára ọwọ́ yín ò ní wálẹ̀ láṣẹ Ìdùmarè ẹ
ẹ ṣe àdúpẹ́. ẹ wò á ti bọ́ sí abala tó kàn lórí ètò ewé ìwò yìí, abala ìdáhùn sí ìbéèrè. ẹ mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín, ẹ gbà á bẹ́ẹ̀ ṣe ń gbà lọ́wọ́ bàbá àti màmá, àsìkò tẹ́ ẹ mọ̀ dáhùn sí àwọn ìbéèrè wọ̀nyí. ẹ wò tẹ́ ẹ bá ti wá ń pè, ẹ bá wa yí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín wálẹ̀ dáadáa ká lè gbọ́ra wa dáadáa. ẹ máa sọ orúkọ yín, oríkì yín. Orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi dá sí ètò lélẹ́yìí 081 13 05 1009 081 13 05 1009 tàbí 080 56 13 1009 080 56 13 1009. Àwọn ẹ̀rọ tí ẹ fi dá sí ètò láàárọ̀ yìí nìyẹn. Ewé ìwòyí tó wà mẹ́. Ewé ìwòyí tó wà mẹ́. Kí lorúkọ ẹ? Hello, kí lorúkọ ẹ? Abdulaziz Islamiyah. Ọmọ ọdún mélòó ni ẹ? Ọmọ ọdún 10. Kí loríkì ẹ o? Àmọ̀kẹ́. Àmọ̀kẹ́. Ọ̀yá mú béèrè. Ìbéèrè karùn-ún. Ìbéèrè karùn-ún. Parí òwe yìí. Agbójúlógún. Ó fi ẹ̀sùn síta. Ó fi ẹ̀sùn sí òkìta. Gbìyànjú díẹ̀ sí o sì lákòókò díẹ̀ sí. Ní ìjọ kẹtẹjọ. Agbójúlógún parí ẹ̀. Ó fi ẹ̀sùn síta. Ó fira ẹ̀fọ́ síta. Ẹ bá ń pàtẹ́wọ́ fún un. Agbójúlógún fi ara rẹ̀ ó síta. Ó gbà á ó kárí. Ta ló wà ńbẹ̀? Hello. Ta ló wà ní ọgbà? Hello, ta ló wà ní ọgbà? Ẹ̀rọ tẹ́ fi dá sétò rèé 081 13 05 1009. Hello. Hello. Hello, ẹ káàárọ̀. Hello. Ẹ káàárọ̀, láti bo ló ti ń pè? Kí lorúkọ ẹ? Bello. Ọmọ ọdún mélòó ni ẹ? Ọmọ 12. Kí loríkì ẹ? Àlàbí. Ọ̀yá mú béèrè. Ìbéèrè kẹta. Ní orílẹ̀-èdè Nàìjíríà, ìjọba ìpínlẹ̀ mélòó la ní tẹ́lẹ̀ kó tó di ọdún 1991? 28. Kí ni 28 ní èdè Yorùbá? Méjìdínlọ́gbọ̀n. Ẹ bá ń pàtẹ́wọ́ fún un. Ó gbà á. Àwọn ọmọ tó ń bá wa lọ lórí ètò yìí nìyẹn o. Hello, ta ló wà mẹ́? Hello. Ta ló wà ní ọgbà náà? Elizabeth ni láti báyé kù. Elizabeth ló wà ń bẹ̀. Ọmọ ọdún mélòó? Ọmọ ọdún mélòó? Ọmọ ọdún 4. Kí ni oríkì? Àbẹ̀bí. Ọ̀yá mo béèrè. Kejì. Ìbéèrè kélòó? Ìbéèrè kejì. Ìbéèrè kejì. Ìbéèrè kejì tó mú ìbéèrè tó lọ mú yìí o kìí ṣe wọ́n lọ yẹ kó mú béèrè ṣùgbọ́n o ti mú ná. Dárúkọ méjì nínú ojúṣe ìyá nínú ilé. Ìyá ló máa ń dáná fún àwọn ọmọ. Ìyá ló ń dáná fún àwọn ọmọ. Ìyá ló máa ń mójútó àwọn ọmọ. Wọ́n bá ti fẹ́ gbẹ́sẹ̀. Yóò yẹ kó gbé. Ó gbà á, ẹ bá ń pàtẹ́wọ́ fún ọ̀kàrí. Hello. Hello. Ta ló wà ń bẹ̀?
Òṣìnà ìdánù. kí ni orúkọ ẹ kí lóríkì ẹ. Akọni. kí lóríkì ẹ o. Akọni. ọmọ ọdún mélòó. Ọmọ ọdún méjìlá ni wọ́n. ọ̀dà mú béèrè. Mo mú ìbéèrè ìkíní. ìbéèrè kí ló. Number 1. ìbéèrè kìíní tó mú sọ pé kí ni orúkọ bàbá tí ó ṣe aṣọ àsíá orílẹ̀-èdè nàìjíríà. aláwọ̀ ewé àti aláwọ̀ funfun bàbá kan ló dísáìn ẹ̀ kí lorúkọ bàbá yìí lẹ́kùnrẹ́rẹ́. ó dẹ̀ dùn mí o Daniel tó pè yọ yẹ kó gbà o ọ̀dà torí ìgbà míì orúkọ bàbá yìí òun ni Akínkúnmi Táíwò Michael. Akínkúnmi Táíwò Michael àwọn ni wọ́n design aṣọ ìdánimọ̀ orílẹ̀-èdè Nàìjíríà tí a ń pè ní Nigeria flag so ti yé wa kọ sílẹ̀ o torí ìgbà míì. hello ta ló wà ní ọgbà náà. kí lorúkọ ẹ. Mariam Adékẹ́. Mariam kí lóríkì ẹ. Adékẹ́. ọmọ ọdún mélòó. Ọmọ ọdún mọ́kànlá. ọmọ ọdún mọ́kànlá. ọ̀dà mú béèrè. Ìbéèrè mẹ́ta. Ìbéèrè kẹta. ìbéèrè kẹta ti lọ. Márùn. Ìbéèrè ẹlẹ́karùn-ún. ìbéèrè karùn-ún ti lọ. Ẹlẹ́kẹ̀wá. ẹlẹ́kẹfà. Bẹ́ẹ̀ni. ìbéèrè kẹfà wípé ẹgbẹ́ òṣèlú wo ló gbé ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí dé ipò ààrẹ. NPP. APC. ó gbà ọ̀kàrẹ̀. ta ló wà ń bẹ̀. Hello. ẹ káàárọ̀ o. Ẹniọlá ló sọ̀rọ̀ láti mọ́. Ẹniọlá kí lóríkì ẹ. báwa yí ẹ̀rọ rédíò ẹ̀ sílẹ̀ dáadáa o. Orúkọ mi ló fi tàbí Daniel. ọ̀ya mú kí ni oríkì rẹ. Akànmú. Àkànmú ó fọkọ jẹ́ bàbá Yorùbá. Àkànmú ọmọ ọdún mélòó. Ọmọ ọdún méjìlá. ọmọ ọdún méjìlá ọ̀ya mú béèrè. Ìbéèrè kejì. ìbéèrè kélòó. ìbéèrè kejì ti lọ. ìbéèrè àkọ́kọ́ ti lọ. Ìkẹta. ìbéèrè kẹta ti lọ. ìbéèrè kìíní kejì kẹta ìkarùn àti ìkẹfà ti lọ. sọ wà mẹ́ ó rebete. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ láǹfààní láti máa pèsè náà ní 08113051009 tàbí 08056131009. hello.
hello kí lorúkọ rẹ. orúkọ mi ni Dámilọ́lá. Dámilọ́lá kí lóríkì ẹ. Àṣàkẹ́. ọmọ ọdún mélòó. ọmọ ọdún 12. ọmọ ọdún 12 ó yá mú béèrè. ìbéèrè 5. ìbéèrè 5. ìbéèrè 5 ti lọ. hello hello orí bètè. hello Hello. ta ló wà ní ọgbà náà. ẹni ọlọ́sọ̀rọ̀ láti máa. kí lóríkì ẹ. ẹni Àlàkẹ́. ọmọ ọdún mélòó. 12. ọmọ ọdún 12 ó yá mú béèrè. ìbéèrè 10. ìbéèrè 10. ìbéèrè 10 wípé kí ni ọ̀rọ̀ ìṣe inú gbólóhùn yìí, kí ni àwọn ọ̀rọ̀ ìṣe tó ń bẹ nínú gbólóhùn tí mo fẹ́ kà jáde yìí. Adébímpé lọ ata, kí ni ọ̀rọ̀ ìṣe tó wà ń bẹ. lọ. Adébímpé lọ ata lọ. Bùnmi bẹ iṣu, ọ̀rọ̀ ìṣe wo ló wà ń bẹ. kí lẹ sọ. Bùnmi bẹ iṣu, ọ̀rọ̀ ìṣe wo ló wà ń bẹ. bẹ. Táíwò sọ̀rọ̀, kí ni ọ̀rọ̀ ìṣe tó wà ń bẹ. sọ̀rọ̀. ẹ bá ń pàtẹ́wọ́ fún un. ó gba gbogbo béèrè bàbá Yorùbá pátá ọ̀kárí. hello ta ló wà mẹ́. hello hello Hello. hello kí lorúkọ ẹ. ó Joshua. ọmọ ọdún mélòó. 15. ọmọ ọdún mélòó ni ẹ. àwọn ẹ̀rọ yìí ń jára wọn. 15. kí lórí kí ẹ. akọ. Àkànmú ọyá mú béèrè. ìbéèrè ọgbọ̀n. ìbéèrè ọgbọ̀n tí o mú yìí ó ti wáyé dáadáa rí lórí ètò yìí. ìbéèrè tó mú sọ wípé dárúkọ ìsọ̀rí mẹ́ta tí a pín ètò ìṣèjọba orílẹ̀-èdè Nàìjíríà sí. ìjọba ìpínlẹ̀. ìjọba àpapọ̀. ìjọba ìpínlẹ̀. àpapọ̀. ìjọba àpapọ̀ àti ìjọba ìbílẹ̀. ẹ bá ń pàtẹ́wọ́ fún un. ó gbà ó ó gbà ó ó gbà ó. hello. ta ló wà mẹ́. hello. hello kí lorúkọ ẹ. àríyá lórúkọ mi. àìlíà kí lóríkì ẹ. mo lóríkì. ọ̀dà ọmọ ọdún mélòó ni ẹ. ọmọ 11. ọmọ 11. bẹ́ẹ̀ni. ọmọ 11 kẹ́. ọmọ ọdún 11. ọmọ ọdún níbi ọlọ́mọ 11 mo ti ń wò pé àṣewọ̀ nìkan ni 11. ọ̀dà ọmọ ọdún 11 ó yá mú béèrè. mú béèrè. wọ́n bá 17. ìbéèrè kí ni 17 ní òǹkà Yorùbá. 17. ìbéèrè 17. ìbéèrè 17. ìbéèrè 17 sọ wípé ọdún wo ni a ṣe àfikún ìjọba ìpínlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà àti ta ló wà lórí ìjọba nígbà náà. sọ wà ń bẹ̀. ó ti kú ń bẹ̀ ni. Yorùbá. a dẹ̀ ti sọ lórí ǹjẹ́ ìwọ mọ̀ láàárọ̀ yọ̀dá ìdáhùn sí ìbéèrè tó mú lélẹ́ yìí ọdún 1991 òun la ṣe àfikún ìjọba ìpínlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà lábẹ́ ààrẹ ológun Ibrahim Badamasi Babangida a sì ìjọba ìpínlẹ̀ ẹ má jẹ́ sọ ìbéèrè kan ni. hello.
hello ta ló wà ńbẹ̀ ta ló wà ní ọgbà náà Hello? hello ta ló wà ní ọgbà Ọmọ mi lorúkọ mi. ọmọ wùmí kí ni oríkì Àníkẹ́. Àníkẹ́ ọmọ ọdún mélòó Ọmọ ọdún márùndínlọ́gbọ̀n. ọmọ ọdún márùndínlọ́gbọ̀n Bẹ́ẹ̀ni. márùndínlọ́gbọ̀n kí ni márùndínlọ́gbọ̀n ní òǹkà Yorùbá òǹkà Gẹ̀ẹ́sì 15. márùndínlọ́gbọ̀n 15. márùndínlọ́gbọ̀n tó bá jẹ́ ọmọ ọdún márùndínlọ́gbọ̀n ní ọmọ 25 years ní ẹni yẹn o. Okay, sorry, márùndínlógún. ẹ́ Márùndínlógún. márùndínlógún ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún àbí ọ̀ya mo béèrè Ọmọ 18. ìbéèrè kélòó Ọmọ 18. 15 18. ìbéèrè kejìdínlógún ìbéèrè kejìdínlógún sọ wípé ìbéèrè kejìdínlógún tó mú sọ wípé kí ni Yorùbá ń pè ní ọlẹ̀ ọlẹ̀ Oyún. ẹ́ Oyún. ẹ bá ń pàtẹ́wọ́ fọmọ tí Yorùbá bá ṣàdúrà pé ọlẹ̀ ayọ̀ yóò sọ nínú obìnrin pé oyún ṣẹ̀ṣẹ̀ gbé sára obìnrin ni wọ́n ń pè ní ọlẹ̀ ó gbìyànjú ọ̀kàrí a sì ní ìpè bí méjì láti gbà sí ọ̀yá ta ló wà ń bẹ̀ ta ló wà ń bẹ̀ o Hello, Eniola. ẹni ọlá bá wa yí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ sílẹ̀ dáadáa kó o kúrò tàbí kó o kúrò ń bẹ̀ ẹni ọlá kí lóríkì rẹ Àbíkẹ́. Àbíkẹ́ ọmọ ọdún mélòó Ọmọ ọdún mẹ́rìnlá. ọmọ ọdún mẹ́rìnlá ọ̀yá mo béèrè Ìbéèrè kẹẹ̀ẹ́dógún. ìbéèrè kẹẹ̀ẹ́dógún sọ wípé so o ti gbọ́ ọ̀dà a máa ń kọ orin kan a máa ń lò lórí ètò yìí orin yẹn sọ pé ọbẹ̀ lọ́mọ tá a bá gbélé náà àní jẹ kíkan rẹ̀ bó dọ̀la tá a la sọ pé ó ṣe àwo orin yìí. Ìmọ̀. A dẹ̀ ti sọ dáadáa o a ti sọ dáadáa o ọ̀dà tó bá dìgbà mi a máa ń lò dáadáa ọ̀sán àti rẹ̀ pé a máa ń lo àwo yẹn dáadáa Bẹ́ẹ̀ni. ọbẹ̀ lọ́mọ bá a bá gbélé náà ò ní jẹ́ kíkan rẹ̀ bó dọ̀la ẹni tó ṣe àwo orin yìí ni Ọláìtàn Adégòkè tá a mọ̀ sí Bùkátà Ọlọ́run nílé iṣẹ́ tó gbẹ so ti rántí so ti kọ́lẹ̀ Ọláìtàn Adégòkè ló ṣe àwo orin yìí tá a mọ̀ sí Bùkátà Ọlọ́run ìwọ náà gbìyànjú alẹ́ àǹfààní láti gba ìpè kan péré sí i hello ta ló wà ń bẹ̀ hello kí lorúkọ ẹ Orúkọ mi ni Túnmiṣe. Túnmiṣe kí ni oríkì rẹ Mọ́rẹ́nikẹ́. Mọ́rẹ́ni ọ̀dà Mọ́rẹ́nikẹ́jì. Mọ́rẹ́ni kejì ọmọ ọdún mélòó ni ẹ 10. kí ni 10 ní òǹkà Yorùbá Ẹ̀wá. ọmọ ọdún mẹ́wàá ọ̀yá mo béèrè Ìbéèrè kẹrin. ìbéèrè kẹrin wípé ibi tí a ti ń ṣe epo pupa ní ilẹ̀ Yorùbá ni à ń pè ní kíni kí là ń pè é Ìdí ẹ̀yìn. ìdí ẹ̀yìn ibi tí wọ́n ti ń ṣe tí wọ́n ti tá a ti ń fọ epo tá a ti ń fọ epo pupa Ìdí ẹ̀yìn. ọ̀dà tó bá dìgbà míì
wọ́n máa ń pè ní ẹkù ni wọ́n máa ń pè é ibi tí wọ́n ti fọ epo pupa wọ́n máa ń pè ní ẹkù ibẹ̀ ni ẹkù ni wọ́n ń pè é. ẹ ṣé àdúpẹ́ oníyanṣẹ́ ọlọ́bẹ̀ ṣe gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá wa fìfẹ́ jẹ́ náà ẹ ṣé àdúpẹ́ lọ́wọ́ yín àní rí jù báyìí lọ yóò tó dijọ́ mẹ́jọ ká tó tún gba ìpè ká tó tún pàdé lórí ètò yìí a kí gbogbo àwọn olólùfẹ́ wa gbogbo olólùfẹ́ ètò ìwé ìwòyí mọ́jà gbàgbé ìwé ìwòyí máa wáyé ní ìwé ìwòyí day ní December 23 ọjọ́ kẹtàléní ogún oṣù tá a wà yìí òun ni ìwé ìwòyí day 1,500 naira òun ni owó ìwọlé ẹ mọ́jà gbàgbé o òun lówó owó péréte tá a máa fi wọlé ẹ máa rí pé nǹkan tẹ́ ẹ wá rí gan ó máa ju owó tẹ́ ẹ san lọ 1,500 ọjọ́ ilẹ̀ máa mọ Yorùbá lẹ́ máa mọ bàbá Yorùbá oríṣiríṣi àwọn èèyàn Adétọ́lá Àdìó ẹ máa mọ Kẹ́mi Sport ẹ máa mọ Olúṣìṣì Sẹ́ra ọjọ́ yẹn lẹ́ máa mọ gbogbo wọn bí àwọn yìí mo tiẹ̀ fẹ́ mọ̀ wọn ẹ máa bọ̀ lọ́jọ́ yẹn ẹ̀yin àgbàwò yìí náà ẹ̀yin náà ẹ máa bọ̀ ẹ̀yin náà ẹ bẹ́ akáwọn ọmọ yín bọ̀ pẹ̀lú owó ìwọlé yín 1,500 naira òun lówó ìwọlé ìyámẹ̀tò ẹ ṣé o Young Adest ẹ ṣé o Alhaji More Blessing ẹ ṣé adúpẹ́ o Alhaji Chief Mrs Kudrat Adérónkẹ́ ẹ ṣé àdúpẹ́ lọ́wọ́ yín o Prince Debo ẹ ṣé àdúpẹ́ ìyá Victor ẹ ṣé púpọ̀ The Clever ẹ ṣé Bọ́ládé School ẹ ṣé o Happy Gate ẹ ṣé àdúpẹ́ Babawado Semo à ń bọ̀ lọ́dọ̀ yín Knowledge is Power ẹ ṣé o Bides Orange B Record ẹ̀dí àdúgbò àti Mrs Chief Mrs Ewé Ńlá Ìyálájé ẹ ṣé àdúpẹ́ gbogbo àtẹ̀yìn tẹ́ fẹ́ fún wa ní ẹ̀bùn ẹ pè wá lẹ́yìn ètò tàbí ẹ fẹ́ gbèpò lówó wá ẹ máa bọ̀ sí iléeṣẹ́ wa ní Tungba Close Ọ̀nàfọwọ́kàn Estate off Ìsàgámù Road Ìtaolúwo Ìkòròdú ibẹ̀ la kalẹ̀ sí ẹ wò bóyá ẹ tiẹ̀ wá fẹ́ fún wa ní ẹ̀bùn ní o lórí prógrámù tó ń bọ̀ o àbí ẹ tiẹ̀ ní nǹkan kan tẹ́ fẹ́ gbé fún wa àbẹ́ fẹ́ ṣe báyìí o ẹ̀yẹn kan pé Ọlásùpọ̀ Táíwò sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 07038701374 adúpẹ́ lọ́wọ́ ọlọ́wọ́ bọ́tìnì wa tó ń bá wa gbé sọ́tún gbé sósì Kẹ́mi Ọ̀jẹ́dìran àti Abdulsodiq àwọn lọ́jẹ́ kẹ́ máa rí wa wò lọ́jẹ́ kẹ́ máa rí wa wò live lọ́jẹ́ kẹ́ máa rí ní Tungba live ìbẹ̀lẹ̀ tí ń wò wá Sodiq ló jẹ́ máa rí wa wò Kẹ́mi Ọ̀jẹ́dìran o ṣe òmórí tó ń ṣe báyìí ṣe mi ok àti gbọ́ ẹ ṣé àdúpẹ́ láṣẹ Èdùmàrè àkàndùn ní mú ọ lọ́wọ́ Ọlásùpọ̀ Táíwò lórúkọ tèmi mo tún kí gbogbo àwọn akẹgbẹ́ mi Olúṣìṣì Sẹ́ra àti Adétọ́lá Àdìó wọn sì ń bí ṣùgbọ́n wọ́n wà pẹ̀lú mi ẹ ṣé àdúpẹ́ Ọlásùpọ̀ Táíwò lórúkọ tèmi olùkọ́ àgbà gbogbo orí rédíò bá Yorùbá gbogbo Tungba káfàtà tẹ́ bá fẹ́ pè mí lẹ́yìn ètò 07038701374.